Networking border low.
ọmọdé òní lẹ̀kọ́ jọba ara lọ́wọ́ ọmọ tó bá fi díẹ̀ káàtó ó fẹ́ bá ṣe àbáyọ. àríṣẹ́ we are live at IHL. Poison Media bring more close. We are the palace of Ashawo IHL. Ashawo IHL. Our lonely palace of our Ashawo IHL. Afi Baba wa Ashawo IHL. Ashawo IHL. Poison Media bring more close. Awani Afi Baba Ashawo IHL. Nilo IHL.
pẹ́pẹ́ ilẹ̀ tani ìjọba lẹ̀ wà lórí Wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi àtàwọn gbogbo ọba àpàrà pátápátá látòrí bàbá wa olúwọ̀ fi gbọ́ra omi kí gbogbo ọba àpàràpá síbẹ̀gbọ̀n gbogbo ọba ẹlẹ́wùwà gbogbo àwọn ọba yìí mo fi kí bàbá mi àtàwọn ọlọ́run ẹ̀mí yóò kún ẹ̀mí yóò tiẹ̀ kún ẹ̀mí yóò kún ẹni tí mo rí yí ọlọ́run ta ẹni ọba tẹ́mi rẹ̀ kún ọwọ́ ta ẹni ojú ọba ẹlẹ́ẹ̀kejì tí wà lọ rẹ̀ àkọ́kọ́ tí mo wá ẹ̀dùn sàfin mo sọ ní ọ̀dọ̀ bàbá olúwa gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan wọn ní ẹ̀yìn dúró àwọn ọ̀gá sá ẹni kì í wọnú bọ́lá ọba sẹ́ni kì í ẹ̀fọ́ yọ sá ẹni tó bá níbi kò ní dúró àwọn ọ̀gá ní kì í mọ́ lọ bẹ̀ yóò lè ní ẹ̀yìn ní kì í lọ bẹ̀ ẹ ṣàdúrà fún mi bí tó náà ní lọ́dọ̀ yìí ní ẹ ṣàdúrà ẹ wá ní kì í lọ bẹ̀ nígbà tó bá rí mi yóò mú pé àwọn tẹ́ẹ̀tì ẹ̀ tí mo kọ́ láìmọ̀ ẹ̀ kò ní tó lè wá ká máa lọ àdúrà sí ká ọlọ́run wọlé abẹ́ ẹ̀mí yóò kún ọ́fíìsì bàbá mi olúmọ ọ̀gbìnlẹ̀gbọ́n Francis Àlàó ọba dáadáa bá ṣe kábíyèsí fún bàbá wọ́n wá fi bàbá mi gbogbo ọmọ Ìbàdàn pátápátá mo fi bàbá wa láàbẹ̀ fún bàbá yìí mo fi ṣe àmì ẹ̀dún ṣe kábíyèsí wọ́n á fi bàbá wa ní ọ̀pọ̀ ìfẹ́ mo fi palẹ̀ gbogbo ẹ̀ mo fi fi ọlọ́run ní kẹ́mi yóò kún wá kí gbogbo àwọn òbí pátápátá àwọn ọmọ mi lọ́jọ́ kò mọ́ ọlọ́run jẹ́mi yóò kún. Torí pé ìyá bàbá mi lọ tọ́ mi dàgbà ó ní àdìsá àwọn ọlọ́mọ arúgbó ni ẹ́ onítọ̀ ọba arúgbó mọ́ ọpọnlé ó ní kí ẹ̀mí rẹ̀ ọba àlè onítọ̀ ọba ti ń parúgbó lé wọ́n kún jù. ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí má jà àjà kí ló dé báyìí ẹ má ṣe báyìí má jà àjà. Ní wọ́n mọ̀ kí lórí ààrẹ ọ̀nà ọlọ́run ní nǹkan kan ó fún yín ní ọgọ́rin àti nǹkan kan ọdún tí ò ní tó kò ní bí ní nǹkan kan. Ìwé ọmọ aládìkú ó ní àdúrà sí ọmọ sí bàbá náà ní pé bàbá mi kẹ́ ẹ pé kọ́mọ náà bá ní pẹ́ bàbá mi ẹ pẹ́ bébí náà fẹ́ pẹ́ ẹ pẹ́ bí wọ́n pẹ́ ṣe fẹ́ láyé àdúrà kò lù tìbí kálọ̀ sí bàbá ní sábà fún ẹ tó ẹ tọ́ ẹ fọ́ ẹ tó ọ̀sẹ̀ bá ṣe láyé ayé òní ti bí bàbá tó lọ jó èlé ohun tẹ́ bá ṣe láyé ayé òní ti bí ẹ̀yin bàbá wa náà lẹ́sọ bẹ́ẹ̀ ẹni pàǹkárà Jésù sọ̀tà gbogbo ayé ọmọbìnrin Kristian ni mí o wọ́n mo ti sọ fún tẹ́lẹ̀ pé mi mọ́ sọ wọ́n sọ bẹ́ẹ̀ fún mi orí pé mi sì dúró bàbá mi bí mi ó bí mi sí church ó ń ṣèkù mi tó máa ń lọ church àwọn olùgbà ní ó sì kó mi náà tó fi máa ń lọ kí wọ́n olùgbà ní. bàbá mi wá ní pàǹkárà Jésù ó ní ìgbésù sọ̀tà ẹ̀yìn náà wà ní sọ bẹ́ẹ̀ ó ní gbogbo àti mọ̀ tó wà tá ọ̀dá ọlásìkò ni wọ́n ta àwọn ọmọ mi wá ní òkòdó owó ní ńlá wọ́n ní kí wọ́n polówó dáadáa wọ́n wá jáde oríjì níwájú bàbá mi gbogbo àwọn tí wọ́n mú mi lọ́tọ̀ ẹni nínú mi ló sì brọ́dà mi yẹn ṣàdúrà yẹn wọ́n ló ti mo ti jáwé oríjì wájú bàbá mi aṣáwó ẹ̀ka bàbá ìjáwé oríjì àtọmọdé àtàgbà àtọṣó àti àjẹ́ àtọkùnrin àti lọ́wọ́ àtọ́ba àti ìlú tí mo bá sẹ̀ ìyáwó oríjì àtàlùfáà ni o àti wòlíì ni o àtọ́nísẹ̀ tí mo bá sẹ̀ tí inú mi bá ń bí yín lọ́nà ìbí ọ̀tọ̀ pé o tí mo ṣe ń lò ní mo jáwé oríjì fún ilé ẹ fi gbogbo ẹ̀ṣẹ̀ mi ẹ fi ẹwọ́ lá bàbá mi. Ọlọ́run ọba mi fi orí jẹ yín náà èèyàn ò ní wà kọ́mọ tẹ̀sẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ń bára pa tó bá bí yín náà.
network a máa wojú ara wa network. ọgbà tí wọ́n ti gbọ́ pé wọ́n wọ́n tẹ́ẹ̀dì wọ́n padà. gbogbo ìbọn tí wọ́n fi ń dùn rajà ní Kwara yẹn wọ́n ń pààyàn yẹn àwọn ò ní wọ́n tí wọ́n bá gbọ́ pé mo ti fẹ́ẹ̀ dé Kwara kóra lórúkọ náà tó ní ẹ̀ wọ́n sọ kékeré bàbá wọ́n sá lọ wọ́n tó ń pera wọn. wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lẹ́yìn bàbá mi tẹ́ ìjọba kẹ́ tì mí lẹ́yìn kẹ́ mọ́ tì mí lójú èmi ò ní tó ti gẹ́gẹ́ bí ọmọ yín ẹ sì kù lẹ́bi ó ti sọ́lẹ̀ kan ọgọ́rùn-ún ọdún gbàngbàn ìròpé ní bàbá ọgọ́fà ọdún gbọ̀ngbọ̀n ìròpé ẹ̀fẹ̀ tí wàá mọ ọdún pẹ́pẹ́ bàbá tàbí sẹ́kọ́rìtì fún mi tó mo ṣe dáadáa ṣe ká fẹsẹ̀ tí mo bọ́ wá fún wa rí. Asawo arákùnrin wọ́n gbàdúrà fún wọn. Ẹ̀jẹ̀ bá bára balẹ̀ wọ́n bá ti parí àdúrà wọn ká tó máa lọ ánú tí sẹ́ńtímẹ́ǹtì lóòótọ́ àwọn oníkẹ̀lẹ̀dẹ̀ fi ń kọrin wọ́n ti ṣe lè sọ. Àbálò ń fẹ́ jó wọ́n fẹ́ jó fi ánú tí sẹ́ńtímẹ́ǹtì oníwàbí tí ilẹ̀ ayé tẹ̀. Ẹ bá bàtúrà fún bàbá dábì. Ọdún ní ọ̀dọ̀ ọdún ní ọ̀dọ̀ bàbá wa sá wípé ẹ̀rú àdúgbò ní ọgbọ́dọ̀ láyé kí ẹ máa gbàdúgbò báyìí pẹ́ ètò wà látàdáfà ọ̀dọ̀ àdúgbò ìdáyìtẹ̀ òkúlẹ̀ òkúlẹ̀ sì ìdúmọ̀ ìdáyìtẹ̀. Mo kí gbogbo àwọn tí a bá bàbá wa Sunday Igboho tàbá wọn wá lọ́kùnrin lóbìnrin mo kí yóò ẹkú ìfọmọnìyàn ṣe ní agbá ọlọ ẹni ṣubú ẹni o ẹni ṣubú ara ẹni délé bábàdà ọ̀làláwàlà pátá bàbá wa fi yé o láti bàtà ti ń gbọ̀rọ̀ yín èkó làwọn wà tàwọn tí wọ́n fi ìfọwọ́sì àti ń gbọ̀rọ̀ yín ti fẹ́ ní agbá ọ̀tọ̀lọ́ ẹni ṣubú ara o ẹni ṣubú ẹni o gbogbo nǹkan tí ó lọ nínú dúkìá yín lágbá ọlọ́wọ́ tí lè dàrú lókùnkùn ọ̀nà máa yẹ fẹ́ lágbá ọlọ́wọ́ wọn á pèsè wọn tó bá wọn ọlọ́wọ́ láwọn bàbá. àṣẹ nẹ́tíwọ̀kì yìí náà nẹ́tíwọ̀kì yìí náà. jagun ló tẹ̀lé ilé àwọn àdókòtò náà ti ṣe lóòrùn wọ́n ti jagun wọ́n ti tẹ̀kún wọn. ọjọ́ mọ̀já
Ìbáṣe gbàgbọ́n tẹ̀ ń sọ ìbáṣe network tó lọ ìbá máa ṣe network ìbá máa gbé network. Network lè play ló wà wá padà wá orí ẹ̀ tí mo pé yẹn tó fi sá lọ. Ashe.
ẹ bá wa ṣàṣẹ o ẹ bá mi tẹ tán pọpù lórí show yìí ẹ bá mi fi tán pọpù gbé nẹ́tíwọ̀kì padà tán pọpù gbé ọmọ ènìyàn àtàtàtàrà ó fún wa àìjà ara máa kù síbi kẹ Sunday ọmọdé mọ ìgbowó ṣá níbi ọba kú sí Ọlọ́run tún bẹ ṣe níbi ọba kú sí Ọlọ́run tún bẹ ṣe níbi ọba kú sí Ọlọ́run tún bẹ ṣe níbi ọba kú sí Ọlọ́run tún bẹ ṣe. Báwo bàbá wa tiẹ̀ padà láti padà yìí padà pátá yẹn yìí sì bẹ́ẹ̀ ni bàbá wa ìdí òsì ọ̀là sọ bí ó sì lọ ń yà lọ́wọ́ ẹ̀jẹ̀ kan láti sọ yìí sì bẹ́ẹ̀ ni bàbá wa abẹ́yẹ̀ kí àbọ̀ ẹ bá mi tẹ̀lé ọ̀gá ìgbé ìjọba ẹ máa ń kọ́ mi sẹ́kù àdìsá ni wọ́n gbé láwùjọ èèjọ ọ̀dọ́ kó ọmọ aláyọ̀ gbé láwùjọ èèjọ ọ̀dọ́ májà sọ́lá àjùwà èèjọ ọ̀dọ́ rárá èèjọ ọ̀dọ́ ọmọ àdìsá yìí ẹ̀yìn bàbá ló ṣẹlẹ̀. So that
ìgbà wo Yorùbá wà lẹ́yìn èrò ní rẹpẹtẹ máa ṣe ṣó lórí ẹ̀ owó fún adémọlá ní àbọ̀là máa ṣe ṣó lórí ẹ̀ gọ́vnà Abdulrasaki Abdulrahmani ètùtù tẹ́ fi wá ṣe ní Kwara ó ti tó èèyàn okùn onígùn títí kó má níbi tó ti gùn wá a ní dákẹ́ èmi Yorùbá Wuyi Ayélàgbé Àbẹ̀ní mo máa kọlù yín out mo dẹ̀ máa fún àwọn èèyàn ní ààyè gbogbo Kwara ti fẹ́ tán everybody ti ń di ẹrù wọn ti ń sá lọ ń tàrà nígbà yín ẹ bá sọ fún mi àbí no mo ń béèrè lọ́wọ́ yín gọ́vnà Abdulrasaki Abdulrahmani àbí Abdulrahmani àbùdù kí lórúkọ yín ẹ máa sọ àbí ẹ̀ ní sọ tó bá yá kó sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wèrè ló ń ṣe ẹni tó bá fi lè sọ bẹ́ẹ̀ mi tẹ̀ fẹ́ rojọ́ kankan mi fẹ́ rojọ́ kankan torí èní Monday ọjọ́ ajé gbogbo pátápátá amárájé ṣe amárájé jẹ amárájé mu ajá fi lè wá ṣe gbogbo arájé pè ránṣẹ́ ní agbára Elédùmarè ní àṣẹ àwọn ẹlẹ́lẹ̀ Yorùbá ta ni Sunday Igboho sí yín ẹ má parọ́ o ẹ bá mi sọ òótọ́ sí comment section ta ni máa yìí tó lè create crowd báyìí wọ́n jẹ́ pariwo pé kò sóúnjẹ Nàìjíríà o kò ní kọ́ àwọn èèyàn míì Ọlọ́run gbà tó ti ẹlòmíì bí àwọn Sunday Igboho ń bọ̀ ní Ìbàràpá bóyá àtìjàta ló ti bọ́ sójú ọ̀nà tó ti ń fẹsẹ̀ ẹ̀rin lọ pé mo gbọ́dọ̀ rí Sunday Igboho ẹ̀rùn gbà tí Jésù lọ sí Gálílì tí wọ́n ní gbogbo èrò kún bẹ́ẹ̀ Sákíọ̀sì ọkùnrin tó jẹ́ pé kúkúrú ni kó lè bá àkí Jésù ó lọ gorí igi bí Sákéwù ṣe gorí igi bẹ́ẹ̀ láìmọ̀ èèyàn lọ gun orí igi láti rí Sunday Igboho ni mo ṣe ń béèrè pé ta ni ẹ́ Sunday Igboho ta ni Máàyì Àdìsá èmi ń suspect wípé ara àwọn ancestors wa òun ni Májàsọ́lá Òòṣà èmi ò rí Máàyì bí èèyàn mọ́ o mi ì mọ bẹ́yìn ṣe ń rí ẹwọ èrò ẹwọ ọmọdé ẹwọ àgbàlagbà ẹlòmíì ò dúró wọ pátá àìmọye ọ̀dọ́ owó sọmọdì ọkọ àti ìyàwó tó ń jà tó sì ń bára wọn jẹ́ kí náà wá ọkọ fòbọ́ ta Sunday Igboho dé ìyàwó bẹ́ẹ̀ ta Sunday ẹlòmíì ń jẹun lọ́wọ́ bàbá oúnjẹ dání èmi ò rí bí mi ì mọ bẹ́yìn ṣe ń rí o ṣùgbọ́n mi ò rí Máàyì mi kàn rí bí ẹni pé ó sì jẹ́ èèyàn Àdìsá ò ní pasán ọmọ aládìkún ò ní rasán òòṣà ò ní pòfò Májàsọ́lá ò ní ra òfò ò wá ní gúnlẹ̀ síbi tí òfò ò ní bùrùbùrù kó fẹsẹ̀ kọ ò ní dànù ayé ò ní fẹ́ gbà fún ẹ lágbo Àdìsá ò ṣe Igboho Òòṣà mo dúpẹ́ èmi Ayélàgbé Àbẹ̀ní and on behalf of my fans we are saying thank you so much. Maja, we love you so much. We appreciate you. We adore you. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó fi Májàsọ́lá Òòṣà tó fi ta wá lọ́rẹ ńlẹ̀ Yorùbá. Ẹni tí ó bá dùn mọ́ lè jẹ sódà. Free word la wà. Ẹni tí ó bá dùn mọ́ pé Elédùmarè fún wa ní Ìgbòho Òòṣà nílẹ̀ Yorùbá. Ó lè rọ́ọ̀gì transformer tó ń ṣiṣẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n lọ́dọ̀ tèmi Ayélàgbé Àbẹ̀ní kí ló dé? Kí ló dé ọ̀kan láwọn gbéra látẹ̀kọ̀ láti Ìbàràpá méjèèjì everywhere kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé Àdìsá. If you love Sunday Igboho ẹ jẹ́ ká rí ní comment section. If you love Àdìsá ọmọ aládìkún Òòṣà ẹ jẹ́ ká rí ní comment section. Àgbàlẹ̀ wa kí lẹ̀yin fẹ́ Yorùbá nation la fẹ́ kí lẹ̀yin fẹ́ Yorùbá nation iṣẹ́ wa fúnlẹ̀ wa máa wà àwọn òkè lálálálá tó jẹ́ kí àwọn òyìnbó máa wá wò ní tourism kó máa sanwó lálálálá wá wò àwọn wèrè agbésùnmọ̀mí jẹ́ kó lè wá àwọn tó jẹ́ káwọn àfin àwọn ọba wa kó gẹ̀gẹ̀ dìgẹ̀ tó kó wọ́n máa wọlé àwọn òkè yẹn tó káwọn òyìnbó máa wá gbogbo nǹkan ló máa ń jọ wọn lójú kó máa wá wò wọn ò jẹ́ kán wá torí insecurity wọn ò jẹ́ kán wọ̀lú wa ojú yín máa bó ẹ bá mi sọ fún wọn pé ojú wọn máa bó ẹ bá mi sọ fún wọn pé ojú wọn máa ṣe kí ni ó máa bó Ògún Alájé ń gbọ́. See you on my next show. Ẹ wo àwọn bàbá wa Àdìsá ọmọ aládìkún Òòṣà Májàsọ́lá wọ́n ní ká máa kí yín. We love you Sunday Igboho. Ọlọ́run we love you. Ọlọ́run ó wà bàbá ló ṣe ń ju ẹ báyìí.
àdìsá ló ń juwọ́ báyìí ọmọ aládìkún ó ṣà ń juwọ́ ni ó ṣà níbi tá a bá dé juwọ́ àdì ni èmi náà wò wọn bíbí yìí ni ẹni kọ́kọ́ lè máa wo lóye ẹ ṣe ẹni kọ́kọ́ lè máa wò èmi gan wò ẹ wo mọ́tò láì ṣe pírẹsidẹ́ǹtì ẹwà àwọn òkè ńláńlá kí mi náà máa wò ń bíbí ẹ lè pa mí kí mi náà máa wò ẹwà àwọn òkè ńláńlá ẹ wò lú yìí owó bá máa wọlé fún wa nílùú yìí o owó ló bá máa develop o ohun òkè yẹn kò múùfù yín àtọkùnrin àtobìnrin àti oníjàbù àbí bọ̀dá dẹ̀ lòun náà àtọkùnrin àtobìnrin ẹ̀wérò ẹ dákun tí president bá wá wọ̀lú ṣó fẹ́ jù báyìí náà lọ ni ilé ó ti kọ́ àdìsá ẹni orí ẹ kò rí nǹkan kan o májàsọ́lá ẹni tí orí ẹ kò rí nǹkan ẹni tí orí ẹ kò máa rí nǹkan kan o ẹni tí orí ẹ kò rí nǹkan ẹni tí ò rà àdìsá kò rí nánà tó bá gbọ́ kò gbọ́ nánà kò rí nánà ẹni tí ò rọ́ṣà kò rí nǹkan kan bí ọ̀nà wa wé o èkìtì yá èkìtì kété kí láàárọ̀ ti ṣe yìí o èkìtì kété kí láàárọ̀ ti ṣe yìí o eléyìí pọ̀ o pẹ́ẹ́sì gan hangi ni inú mọ́tò gbẹ́ ní bọ́dì àwọn mọ́tò yìí wọ́n láwọn orógò mọ́tò kó èèyàn bíi 99 ló wà nínú ẹ̀ gbádùn kìíní wọ èmi náà wo mi bí ní ẹ má bínú mo kàn bá yẹn ṣe jánọ́ọ̀sì sí ni ẹ wò the love is massive ìfẹ́ yìí pọ̀ kí ló dé ó sábà ó bá gbọ́ òsàbà àbò kí ló dé tí ò sépo nílùú ayé 1000 per litre lọ́kadà pọ̀ tó báyìí máyì ara mi rẹ tó lè confuse mi rẹ tó lè sọ fún mi tèmi lè gbà pé òòṣà wípé èèyàn ni èmi ò mọ̀ mi mọ̀ tí ṣùgbọ́n téèyàn kan lè sọ fún mi pé máyì èèyàn ni mi ò mọ̀ mi ò tí rí nǹkan náà ọlọ́run ògún gbọ́ mi tí téèyàn kan lè sọ fún mi ẹ ra àwọn ọmọ Kóyèkì ẹ bá mi máa support brand Kóyèkì please ẹ bá mi please ẹ ṣe gan ni Kóyèkì try ó gbìyànjú ẹ̀yàn kí náà máa ń ṣe broadcasting àbí kí náà ń ṣe kò kí ń ṣe ọ̀fẹ́ o trust me gbogbo àwọn boys wà ń sítẹ́ ẹ̀rí tó ń wọṣọ Kóyèkì sọ́run bàbá ló ń juwọ́ bí ọ̀pá wò yìí I love you Sunday Igboho. Do you love Sunday Igboho? See you on my next show.